Ẹ̀yin aráalé, èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV o. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ gist tí a gbọ́? Ó ní wípé ìgbà tí Queen Naomi tí wọ́n dé palace o tí Dr. Elizabeth gbé schedule síwájú wọn, àwọn event oríṣiríṣi èyí tó yẹ kán ṣe ní July yìí, ṣẹ̀mẹ́pà ti sọ fún yín wípé 60 of the events àwọn náà máa ṣe. Ṣùgbọ́n Queen Naomi ní pé àwọn ò lè wá sí Ilé Ifẹ̀ láti máa tẹ̀lé kábíyèsí kiri nítorí pé àwọn ò tí ì padà sí inú palace. Pé ṣùgbọ́n schedule tó bá wà ní event tó bá wà lÉkòó, wọ́n ní àwọn máa represent wọn, àbí tó bá jẹ́ international event. Wọ́n ní ṣùgbọ́n láti máa ṣe event inú palace, wọ́n ní kì í ṣe gbogbo ẹ̀ làwọn lè ṣe. Wọ́n ní kí wọ́n fún àwọn tó bá fẹ́ ṣe. Nǹkan tí wọ́n sọ fún Dr. Elizabeth nìyẹn. Wọ́n ní Dr. Elizabeth dẹ̀ understand nítorí wọ́n ní Ọlọ́run bá wọn sọ̀rọ̀. Wọ́n ní nǹkan tí Ọlọ́run dẹ̀ sọ wọ́n ló lágbára díẹ̀. Ṣùgbọ́n mi ní sọ nǹkan yẹn ní orí social media. Ṣùgbọ́n mo mọ̀ pé ààbò Ọlọ́run á dájú lórí Queen Naomi. Ẹni tí ó bá fẹ́ attack wọn, ara ẹ̀ ló máa attack àtàwọn ẹbí ẹ̀. I cover her with the blood of Jesus. Ẹ̀yin èèyàn lé. Queen Naomi ní ọgbọ́n, wọ́n dẹ̀ ní òye, wọ́n dẹ̀ mọ nǹkan tó ń ṣe. Ìtorí ẹ̀ ní kábíyèsí fi nífẹ̀ẹ́ wọn gan. Ṣé mọ̀ pé tó bá ṣẹlòmíì, ó máa lọ torí bọ kíní yẹn tipátipá ni. Bí wọ́n ṣe wà lÉkòó, tó bá fẹ́ ṣe event, wọ́n lè ṣe event. Tó bá fẹ́ lọ sí international event, wọ́n á ṣe. Ṣùgbọ́n nínú palace yẹn, láì tí ì wọ inú palace, pé kán padà sí inú palace, ó léwu. Ó léwu. Ọlọ́run Elédùmarè á dẹ̀ fi ààbò ẹ̀, á fi bò wọ́n. Wọ́n ní ìgbà tí wọ́n sọ ọ̀rọ̀ yìí, wọ́n ní kábíyèsí understand wọn. Wọ́n ní Queen Naomi dẹ̀ Dr. Elizabeth dẹ̀ understand wọn. Ṣé mọ̀ pé ẹni tí ó bá létí kó gbọ́, nítorí pé ìgbà míì tí Ọlọ́run bá ń bá ẹlòmíì sọ̀rọ̀ kò kí ń fi etí sílẹ̀. Ṣùgbọ́n Queen Naomi mọ ohùn Ọlọ́run. Wọ́n dẹ̀ mọ̀ pé Ọlọ́run ló ń bá wọn sọ̀rọ̀. Ẹ̀yin èèyàn lé. Ẹ̀yin náà ẹ wo bí wọ́n ṣe máa ṣe nínú palace yẹn láàrin ìyàwó 5 tí kábíyèsí fẹ́ lé wọn. Báwo ni wọ́n ṣe fẹ́ ṣe láàrin wọn? So ẹ̀yin èèyàn lé, Ọlọ́run nìkan ló lè kọ́ wọn. Nítorí pé ẹrù yìí ó wúwo, a kàn ń sọ ni. Ọmọ ọdún mélòó ni Queen Naomi? Tí kábíyèsí lọ gbé ìyá odó lé ọmọ rí odó. Ṣùgbọ́n kì í ṣe nǹkan tá a fẹ́ torchlight sílé nìyẹn. So a lè máa padà sẹ́yìn, nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n ààbò Queen Naomi la wà after. Safety wọn la kí à ń pa. A kí à ń pa any other event or any other kini. But safety wọn ni àwa kí à ń pa. Kí Ọlọ́run kí ó fi ààbò ẹ̀ kó máa fi bò wọ́n pẹ̀lú ọmọ wọn. Ẹ̀yin èèyàn lé. So right now, wọ́n ní Queen Naomi, wọ́n ní àwọn ò lè ṣe event kankan nínú palace ní ìsìn àfi táwọn bá padà sí inú palace fully. Wípé bọ̀ tó bá jẹ́ international event àbí tó bá jẹ́ lÉkòó, táwọn lè represent àwọn àṣẹ. Ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ nìyẹn. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn òde pé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́, adúpẹ́, atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share. Adúpẹ́, adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola, kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell, kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí.
So kábíyèsí wọ́n understand Queen Naomi dáadáa, wọ́n dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tí wọ́n fight fún náà ni safety. Ṣé ẹ mọ̀, èèyàn gbọ́dọ̀ wà very careful nínú gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe. Tí Ọlọ́run bá dẹ̀ ń bá èèyàn sọ̀rọ̀, èèyàn gbọ́dọ̀ listen sí ohùn Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. Etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di bí mo ṣe sọ fún yín alẹ́ ìjì ni o. Mi ò bá kábíyèsí, mi ò bá wọn gbé inú palace, mi ì dẹ̀ bá Queen Naomi gbé royal mansion. Nǹkan tá a gbọ́ làwa torchlight sí, a dẹ̀ ní àṣẹ láti torchlight sí. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe ẹ subscribe. Ọlọ́run aláàánú á bá mi fi àánú, á bá mi fi ọ̀nà yín àti ilé yín kò ní dojúrú. Gbogbo nǹkan tẹ́ ẹ bá ń dáwọ́lé á yọrí sí rere o. Gbogbo old subscribers mo kí yín ẹ ṣé, a dúpẹ́ lọ́wọ́ yín. God will bless you. Please share this video, like and subscribe. God bless you all.